Lovers all over the world, ẹ ṣé àdúpẹ́ fún àwọn videos wa 10 likes, then comment, then bá wa share. We really appreciate you so far. We really appreciate your support. Nǹkan tá fẹ́ discuss láàárọ̀ yìí, ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n bí Iberin ní Ọ̀yọ́ State, precisely Ogbomoso, ni la fẹ́ discuss láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa likes, ẹ bá wa comment. Yes, àwọn Yorùbá bọ̀ wọ́n ní wípé kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Tá bá ń sọ̀rọ̀ wípé ajá búyàn jẹ, ó ti ṣẹlẹ̀ rí. Èèyàn bajá jẹ náà ni ò ṣẹlẹ̀ rí. Tẹ́ bá tún wá sọ pé nǹkan ò ṣẹlẹ̀ rí gan, èèyàn tún wá fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. So Mr. Oriyomi Hamzat, wọ́n really try fún àwọn ọkọ àti ìyàwó tá à ń sọ yìí pé wọ́n bí ìbejì ní ìlú Ogbomoso. Iṣẹ́ alápatà ni ọkọ ń ṣe, so wọ́n dẹ̀ ti bímọ méjì tẹ́lẹ̀. Wọ́n ti ń gbà lérò wípé ọmọ méjì yẹn pé àwọn sì máa stop due to financial ability wọn. Wọ́n wò pé kò tíì sí owó púpọ̀ much lọ́wọ́ àwọn because alápatà ni ọkọ ń ṣe, ìyàwó náà ó ń manage ni, kò wulẹ̀ tíì ṣiṣẹ́. So bí wọ́n ṣe wá lọ ṣe scam, wọ́n wá rí pé mẹ́rin ló wà ń bẹ̀ because wọ́n ti ń gbèrò láti ṣẹ́ oyún yẹn tẹ́lẹ̀ ni. Ìgbà tí wọ́n wá rí pé ọmọ mẹ́rin ló wà ń bẹ̀, ẹ̀rù bà ọkọ ìyàwó. Ọkọ ìyàwó tiẹ̀ ní ìgbà tó ń kọ́kọ́ gbọ́ pé ìyàwó ń bímọ, ó lóun kọ́kọ́ sá lọ. Ìyàwó náà nígbà tí wọ́n ṣe scam fún un tó ń rí wípé wọ́n sọ fún un wípé mẹ́rin ló wà ń bẹ̀, ó lóun kọ́kọ́ ń sunkún. Ó ní ẹni tó ṣe scam tiẹ̀ kọ́kọ́ sọ pé méjì ni, ó pè ní ìyá àbíjẹ́, ó lóun kọ́kọ́ sọ pé ẹ má fi àwàdà ṣe yẹ̀yẹ́. Ó lẹ́nu ìyá wa sọ pé òun mọ̀ tún ti rí kan sí, ó ti pé mẹ́ta. Ó ní bóun ṣe bú sẹ́kún nù. Nígbà tó tún yá lẹ́nu ìyẹn tún sọ pé ó mà ti pé mẹ́rin, pé ẹkún tó ń bá sun kó wulẹ̀ fẹ̀lẹ̀lẹ̀ sun gbogbo ẹ̀ papọ̀. Ó ní àwọn wá ti ń try láti sọ pé àwọn fẹ́ ṣẹ́, náà wọ́n sọ pé táwọn bá ti ṣe oyún yẹn o, wípé ó léwu fún ẹ̀mí òun. Bí wọ́n ṣáà ṣe bí ọmọ yẹn nù. Kudos to Alhaji Dr. Oriyomi Hamzat. Wọ́n really try fún àwọn family yẹn, wọ́n really try fún wọn. Àwọn tán ya scan lọ́dọ̀ wọn náà, àwọn yẹn náà try fún wọn. Àwọn èèyàn ṣáà dìde ìrànlọ́wọ́ because Oriyomi Hamzat almost 500,000 ni ó donate fún àwọn family tá à ń sọ yìí. Almost 500,000 naira ni Alhaji Dr. Oriyomi Hamzat donate fún wọn. Wọ́n ní yìnyín kẹ́ni ó lè ṣe mí, àti pé gbogbo wa àti mọ ibi tí orí ń bọ́rùn rè. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀, k'Ọlọ́run jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa. Àwọn Iberin yìí wọ́n ti la family yìí because àwọn èèyàn ti dìde ìrànlọ́wọ́ fún wọn lọ́pọ̀lọpọ̀ ní àìmọye ọ̀nà. Làwọn èèyàn ti dìde ìrànlọ́wọ́ fún wọn gan. Ẹ ti máa rí picture bí àwọn èèyàn ṣe ń yọ̀ ọmọ wọn, àwọn èèyàn ṣe ń dunnú mọ́ wọn because oníṣẹ́ àrà ni ọba Ọlọ́run. Kí èèyàn gbé ọmọ mẹ́rin sí inú kan. Wọ́n dẹ̀ tún wá ń sọ ní hospital yẹn wípé àwọn operate woman yẹn tó fi bí ọmọ yìí, pa àwọn operate ẹ̀ rárá, fúnra lára ẹ̀ ló bí mẹ́rẹ̀ẹ̀rin. Ṣé rí wípé iṣẹ́ Ọlọ́run pọ̀, iṣẹ́ Ọlọ́run ó pọ̀. Ọlọ́run dẹ̀ ní àṣẹ yóò wù ni. Ibi tí àwọn kan ti ń sunkún pé àwọn ò rí eyín, bẹ́ẹ̀ ni àwọn kan tán ń sunkún pé àwọn ò rí tèbó tiwọn. Ibi tí àwọn kan ti ń sunkún pé àwọn ò rí ọmọ, bẹ́ẹ̀ náà dẹ̀ ni Ọlọ́run ti taari ọmọ mẹ́rin sẹ́nìkan lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn tán lówó, tán nífọ̀n lẹ́ẹ̀kan náà, tán ní gbogbo ẹ̀, tán lè fi tọ́jú Iberin, Ọlọ́run ò fún wọn. Ẹ ti máa wá rí wípé àṣẹ yóò wù lọ́lọ́run. Àwọn tán dẹ̀ ní, tán lówó, tán ní kankan, Ọlọ́run á taari mẹ́rin sí wọn lẹ́ẹ̀kan náà. Ṣé rí pé God is wonderful. Ṣé rí pé oníṣẹ́ àrà ni ọba Ọlọ́run. So ẹ̀yin tí ẹ bá ń wojú ọmọ, tẹ́ ń wo fídíò yìí, mo fi àkókò yìí tọrọ fún yín. Èròǹgbà yín, Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. Ẹ̀yin náà rọ́mọ gbẹ́jọ́. Kudos to Alhaji Oriyomi Hamzat. Wọ́n try. In fact, ọkùnrin takuntakun ni wọ́n because ó ní ojú ẹni tó lè ṣerú yẹn. Family téèyàn mọ̀ rí tẹ́lẹ̀, bọ̀ wọ́n sọ wọ́n ní wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà lẹ́ni kejì ẹ. Kéèyàn ṣe ìrànlọ́wọ́ fún un níwọ̀n bá tágbára èèyàn bá ká because wọ́n fi ayọ̀, wọ́n fi ìdùnnú,
wọ́n fi oríire, wọ́n fi ìfọ̀kànbalẹ̀ sínú family Mr. Alimi Dauda Ọlálékan, bàbá Iberin. In fact wọ́n tún mú àwọn èèyàn látún ti support wọn sí, wọ́n tún encourage àwọn èèyàn látún ti ràn wọ́n lọ́wọ́ sí, because ní Nigeria of today tá a wà yìí kò yí sí o kéèyàn máa tọ́ ọmọ mẹ́rin. Àwọn ọmọ yẹn dẹ̀ tún wá níyìn wọ́n ti inú ògo náà gbé wọn sí wọ́n ṣe bí wọn, because wọ́n ní wọ́n ti gbó to the stage tó yẹ kí wọ́n bí wọn. But oníṣẹ́ àrà lọ́lọ́run, ọmọ mẹ́rin tán níkùn ẹyọ kan, ọ̀dọ̀ ara wọn tán bí mẹ́rin aláwọn tán. So àwọn family ọkọ àti ìyàwó wọ́n dúpẹ́, wọ́n appreciate. Àwọn èèyàn inú àwọn èèyàn dùn, àwọn èèyàn ṣùgbà wọn, àwọn èèyàn dìde sí wọn, àwọn èèyàn bá wọn yọ̀, àwọn èèyàn bá wọn gbàdúrà, both Muslim and Christian wọ́n gbàdúrà fún wọn, because kò easy kọ́lọ́run jẹ́ kó easy fún wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá tún fẹ́ ran ọkọ àti ìyàwó lọ́wọ́, ẹ jọ̀ọ́ bá wa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run á ràn yín náà lọ́wọ́, Ọlọ́run á dá sí ọ̀rọ̀ ilé ayé yín náà positively. Wọ́n ní yìnyín kẹ́ni ó lè ṣe mí. Orí àwọn ọmọ yẹn á máa pèsè fún gbogbo ẹ̀yin tẹ́ ti ń ràn wọ́n lọ́wọ́ sẹ́yìn o. Ẹ ṣé gan ni, a dúpẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò wa, ẹ ṣé. A dẹ̀ máa fún yín ní update nípa bàbá Òtòlò the comedian. Pastor Gabriel Agbala Jésù ti try fún wọn, wọ́n ti solicit fund fún wọn. Àwọn èèyàn dẹ̀ turn up gan, seriously. Àwọn èèyàn turn up gan. Bàbá gan wọ́n expect, bàbá Òtòlò gan wọ́n expect pé àwọn èèyàn lè turn up fáwọn bẹ́ẹ̀ yẹn. In fact àwọn èèyàn really turn up gan. Ẹ̀yin tí ẹ̀ ń mú nínú tọ́rọ́kọ́bọ̀ yín tẹ́ fi ń support àwọn old age, àwọn tí wọ́n ní, Ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò fún yín, because ẹ really try. Àwọn náà dẹ̀ wọ́n appreciate, because wọ́n ṣàlàyé wípé àwọn ò kí ń sọ̀lẹ̀, but situation ló rí bẹ́ẹ̀. Ìgbà ló yí bẹ́ẹ̀. Báyìí èèyàn ṣe tún wá support, tẹ́ gbé wọn, tẹ́ support wọn, tẹ́ sọ wípé ṣebí wọ́n ń ṣiṣẹ́, pé ṣebí iṣẹ́ tẹ́yìn náà ń ṣe làwọn náà ń ṣe. I really appreciate yín, because kò easy kéèyàn tó mú nínú ogún ojú èèyàn, kéèyàn tó fún ẹlòmíì. Wọ́n ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ ló ń ṣe. So a máa fún yín ní full details fídíò yẹn bó bá ṣe jẹ́. Ẹ má bínú sí wa, bá ṣe ń wí ẹ má bá wa gbà bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ darapọ̀ mọ́ channel wa, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe, ẹ má gbàgbé láti like, ẹ má gbàgbé láti comment, ẹ má gbàgbé láti share àwọn fídíòs wa. Ẹ ṣé, a dúpẹ́. We love you all. Thanks for watching.